keep on. Ìgbà tí àwa bá operate ní 21st century, they are still struggling with 18th century, 17th century. Down there. Bọ́lá wa ṣe jọra wọn. We can go together. And that is why ìgbà tó ń sáyìn ohun tó sún wá papọ̀ amalgamation of 1914. Ohun tó wà nínú ìwé yẹn ìfọwọ́sí ẹni wípé tá a bá ti pé 100 ọdún tí nǹkan ò rí bó ṣe yẹ kó rí àwọn ẹ̀yà tó bá fẹ́ lọ tó fẹ́ dá dúró wọn lórí ọ̀fẹ́ láti lọ. And 2014 that amalgamation expired. And since that time we have been struggling to have our nation, Yoruba Nation. And the time has come for it to come to pass. Ẹ já gbé àṣà orílẹ̀-èdè Nàìjíríà yìí tí mo gbé sókè, ẹ já nẹwọ́ sí. Orílẹ̀-èdè Yorùbá. Àbí orílẹ̀-èdè Yorùbá rádà. Orílẹ̀-èdè Yorùbá Oòduà. Irọ́ ni wọ́n pa. Hallelujah. Hallelujah. For Yoruba Nation. Yoruba Nation. For Yoruba Nation. For Yoruba Nation. Yonka Yoruba Nation. Yes, we are popular of Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. In the name of Jesus. Please and please. Bíbélì sọ níbi tá a kà yẹn, ó ní àwọn ará Íjíbítì sì wí pé tó. Ọgbọ̀n ọjọ́ oṣù kẹwàá. Òní ọgbọ̀n ọjọ́ oṣù kẹwàá. Náà ni a wà níbi ètò àdúrà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ láti orílẹ̀-èdè Yorùbá wa. Ọ̀pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta náà sí àsíá yìí. Olúwa akéde lórí òkè mímọ́ yìí ìfìdí